next month mo máa pé 30 years. Tó túmọ̀ sí pé ọdún 5 ló kù fún mi láti lò lókè pẹ́. Ẹ ṣe màmá yanu ẹrú. Ẹ lè pa. Ẹrú àsì máa yanu ọ̀wọ́n. Ó ń sùn nígbà tí àwọn ẹgbẹ́ make ẹ̀. A man does not sleep anyhow. A sleeping destiny is a dying destiny. Yes. Wàá sọ thousand kò lè million. Ọmọkùnrin ò ní ẹgbẹ́ mi. Èèyàn sùn, ó lálàá, ó dẹ̀ tají láti ibẹ̀. Ara ẹ̀ dé ń bẹ̀rẹ̀ sí ń peel. Tó bá change environment, wọ́n á fún ẹ lórúkọ tuntun. That's what happens. When you change your environment, a new name. Àjẹ́ ni mí. That's 50,000. Ruomoto. Change location, become a man. Become somebody láyé. Ó ti ju àdúrà tàbí. It is related to blood and àdúrà ò lè ṣe. Èmi sọ fún pé kò sí Ọlọ́run, èmi sọ pé Ọlọ́run wà. Ká ló wá ń parọ́ ní gbogbo. Bíbélì jẹ́ kí n mọ̀ wípé ìgbàgbọ́ láì ṣiṣẹ́ òkú ni. Faith without work is dead. Kí ló ṣe é náà? Kí ni Ọlọ́run ṣe fún ẹ? Àtẹ̀jẹ́. Sọ fún mi láàrin mi àti ẹ, kí ni Ọlọ́run yìí ṣe fún ẹ? Má bínú, atẹ́gùn tó ń fà sínú tó ń fà síta, ta ló dà? It is worse than you can ever imagine. How sweet the sound. As I go here, it's just 5 seconds madness for all of you. So you tell me, what you want, Mr. Wade? Sorry, Uncle Wade, can I go? Ìwọ kì yóò kú ikú kankan bí kò ṣe yéye. Where is your faith? I'll be fine. We'll be fine. We'll be fine. Àyànmọ́ lúgọ, kádàrá lúgọ, ìfẹ́ lúró ó bójú ọjọ́, òjò múra ó fẹ́ràn, ìfẹ́ ò tóbi ẹ̀sà, ó dúró kó má yẹsẹ̀ o, àfàìmọ̀ bẹ́ẹ̀ ni ká ṣe o. Ìgbésẹ̀ mọ̀ kí ọ kò wẹ̀yìn wò ó bóyá òun á jábọ́ kò wẹ̀yìn wò ó. Ìfẹ́ la fi dálé ayé, ìfẹ́ lọ́lọ́run fi sáàrin wa. Ọ̀rọ̀ ìfẹ́ ayé yìí o. Àṣẹ̀dá ló mọ bí àǹdé tá ti sinmi, àmọ́ kádàrá dúró lúgọ, àyànmọ́ ò ṣe yà ọ́. Ọ̀rọ̀ ìfẹ́ bójú ọjọ́, ó bójú ọjọ́ kò yẹ nìkan. Bèrèbèrè, àwọn aláì máa padà ti di ṣíṣe. Bèrèbèrè, alábọ́n aláàrùn padà wá dé o. Ó ti dójú lórí débi pé mo fẹ́ lè máa fi ọwọ́ mi báyìí kàn. I can practically touch them. Jide. Jide. This is your time to feel my love. Mo mọ̀ kó ti ṣetán kó ti fẹ́ máa lọ. Ṣùgbọ́n ṣó lè jọ kó fún mi ní àkókò díẹ̀ kó tẹ́ fi wà pẹ̀lú mi kó tó máa lọ. Please. Eniola. Eniola, are you all right at all?
All right. In this kind of situation, Jide, mo ti sunkún. Omi ojú mi ti fẹ́ dà lágbálúgbó mi. Jide, ó wù mí ní pé ká jọ wà títí láéláé. Ó wù mí bí ẹni pé kí àlá mi kọ̀ọ̀kan má wá sí ìmúṣẹ. Jide. Eniola. Gbogbo ìgbà tó bá sọ fún mi nípa àwọn àlá ẹ̀, mi ò kí ń kakún. Mi ò kí ń rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó nítumọ̀ sí mi létí rárá. Láláì mọ̀ pé gbogbo àlá ẹ̀ yìí máa padà wá di ṣíṣe. Jide, ní gbogbo ìgbà, ẹ máa ń rí èmi àti nínú òkùnkùn bẹ̀rẹ̀mù lójú àlá mi. Mo máa ń rí àwọn ẹ̀dá àbámi kan tó máa ń lé àwa méjèèjì. Láìpẹ́, máa rí pé ọ̀nà àwa méjèèjì ó pínyà. Láì mọ̀ pé òótọ́ ni gbogbo wọn àlá mi. Ó ṣe gbogbo ẹ máa ṣe padà wá bọ́ sí ìmúṣẹ tó bá lọ. Okay. Ojú ẹ le kòkò, lílẹ̀pẹ̀ sì le púpọ̀. Ṣùgbọ́n gbà tó dáyé kan, tàrúgbà tó ti débi ìsinmi. Lójijì, lábàámi ẹ̀dá ẹ̀ tún yọ sí wa. Ó kígbe lóhùn rárá. A tún pínyà, mo dẹ̀ rí ẹ mọ́. Jide, orúkọ ló máa ń wá sí mi lẹ́nu ní gbogbo ìgbà tí bá ń lajú níbi aláburúkú yìí. Ọlọ́run ni ọ. Eniola. Ṣorí gbogbo àwọn aláburúkú tó lọ láì. Kò sí nǹkan méjì tó fà ọ́ ju àwọn àdìsọ́kàn tí o máa ń disọ́kàn lọ. Àwọn àdìsọ́kàn tí àwọn ẹ̀dá tá máa ń disọ́kàn wọn ló máa ń fa gbogbo aláburúkú yìí. I'm telling you. Ṣorí ó dàbí ẹni tí ó fẹ́ jẹun lálẹ́ kó tó sùn. Ó ń retí oúnjẹ títí kò rí oúnjẹ yẹn títí tó fi sùn lọ. Nígbà tó wá sùn, ó wá ń la nínú àlá wípé wọ́n gbé oúnjẹ wá fún òun lójú oorun, kódà wọ́n fún òun lóúnjẹ jẹ. Jọ̀ọ́, báwo ni ò ṣe jọra wọn? Ó jọra wọn. Ó jọ gàtí kò jọ gàtí, ó fẹ́ fẹsẹ̀ méjì jọra wọn because nǹkan tó ti wà lọ́kàn ẹ̀ kó tó sùn nìyẹn. Mímì. Thank you. Nǹkan tí mo gbìyànjú àti sọ ni wípé mo fẹ́ kó mú ọkàn ẹ kúrò níbi èròkérò, níbi èrò burúkú. Ìṣe kò sí nǹkan kan tó máa ya ẹ̀mí àti ẹ̀. Bẹ́ẹ̀ ni, èkúrò lálábàápọ̀ ẹ̀wà ẹ̀mí àti ẹ̀. Jide, ṣé o gbé kò sí nǹkan gidi kan níbi àlá ẹ̀? Eniola. Eniola. Mo ṣe ìlérí fún ẹ níwájú ọba tó yọjú dá èmi àti ẹ. Èmi àti ẹ lájọ wà bí lóòótọ́. Àmọ́ Ọlọ́run ń bẹ pẹ̀lú wa. Mo fi títóbi Ọlọ́run ọba mo fi búra fún ẹ. Wípé kò sí nǹkan kan tó máa ya èmi, Bàbá Jide Balógun àti Eniola Martins. Ikú nìkan ló lè yà wá. Ṣẹ́yìn ọ̀rọ̀ tó rọ̀ ẹ́, mo fi ṣe ìlérí níwájú Elédùmarè wípé èmi àti ẹ àjọ máa lóra wa gbó. Àbí ọmọ alálùbáríkà, àbí ìfẹ́, àbí ìdùnnú àti ayọ̀ fúnra wa. You sure? 100%, my darling.
I love you so much. Eniola. This life is just meaningless. Ẹ̀yin máa gbẹnu wa kan lẹ́ni bí ẹni pé àní sunkún rárá mọ́ lọ́la. Jide. It is all right, my darling. It's okay. You see, it is the nature of life to taste all this. Ìgbà kan wà máa sunkún. Ìgbà kan dẹ̀ wà lóòótọ́ a máa rẹ́rìn. Ìgbà kan wà a máa sùn. Ìgbà kan dẹ̀ tún wà a máa jí. Ìgbà kan tún máa wá wáyé tí a máa sùn tá a ní jí mọ́. See, there is nothing we can do to change that. Eniola, that is the routine of life. And there is nothing we can do about that. Jide, but that's what it's just. Kò dẹ̀ ṣe sùn sùn rárá. Tó bá jẹ́ àmà tún sọ. Ǹjẹ́ kò ní ní kókó tí mo bá tún sọ? Ǹjẹ́ ó máa gùn tó tàtẹ̀yìnwá? I wish I could go back to memory lane. Which one, my darling? The very first time I set my eyes to an angel, the angel of my life, Eniola. Ṣé ní sẹ̀mú? Ẹ fún mi sẹ̀mú. Yeah, sẹ̀mú méjì ẹja. Ṣé ó dùn à? Bá mi fẹ́. Rice, díẹ̀ mo fẹ́ fún àpò. Coke. Yes. No. Ẹja. Àárín yẹn wà. Yeah. Okay, thank you. I want Coke. Yeah. No, here. It's finished, okay. Put through. Soft one, soft, very soft. Put it. That's okay. Thank you so much. Give me 5 for life, you know.
Then with 2 soft drink. 2 soft drink. Yeah. Thank you so much. Oh, what are you miss? Thank you. Oh, what are you miss? Fẹ́ wé ọwọ́ ni. Fẹ́ wé ọwọ́. No. Ọmọ Yorùbá lè mi. Èmi ò form. Well, anywhere in the whole world. Tó bá sì jẹ́ pé ká jẹ ọkà, màá fi ọwọ́ máa fi wé ni. Oh, thank you so much. Thank you. Ẹ má máa ṣe báyìí. Ẹ má máa ṣe nǹkan tó ń ṣe. You need to eat like an African lady. You know? So tó bá yẹ pé yìí ṣíbí lè ràn jẹ́. O ò ṣe bá a máa ké. Akíló yẹ kó jẹ́ kí n fi jẹ́. Ẹ mú drink mi náà. Ẹ enjoy. Abẹ́fẹ́ ràn kọ́ máa ń kẹ́nà sínú àbọ̀. Ẹ ṣọ́. Ẹ máa mú drink mi. Ẹ enjoy. I'm okay. That's not a good. They're okay. Yeah. I don't think so. Oh, we're okay. Look at you. I don't want. Papa, no. No, no, no. Mi ti jẹun tán náà. Ọ̀rọ̀ ìfẹ́ ni àyànmọ́lùkọ́ kádàrá lùkọ́ kò fẹ́ lùkọ́ ojú ọjọ́ òjò múra ó fẹ́ràn ìfẹ́ òun tó bí ẹ̀sà kò má sá. I'm coming. Ẹsẹ̀ àfàìmọ̀ bẹ́ẹ̀ ni ká ṣe o. Bẹ́ẹ̀dá ò bá mọ bí tó ń lọ, ó yẹ kó mọ bí ó padà sí. Ó ta kókó kò máa yẹ nìkan, ìfẹ́ náà ní. Ọ̀rọ̀ ìfẹ́ tí ń bọ̀. Hey, how are you? How you doing? Kí ló ń ṣe ń bí báyìí? Jẹ́ kí n gbé ẹ débi tó ń lọ náà. Come on now. Ṣé bí mo ṣì rí ẹ ní cafeteria ṣe? Ẹ kí n drop ẹ now. Kò make sense bí gbé sí báyìí. I just want to be of help. Mo kàn fẹ́ ràn ẹ́ lọ́wọ́ ni. Jẹ́ kí n gbé ẹ kúrò níbí báyìí. Ìwọ ọmọ tó da tó tó èyí tó rẹwà tó tó èyí. Kò make sense kó máa dúró sẹ́yẹ ẹgbẹ́ títì máa wá mọ́tò káàkiri náà. Àbí? Let me help you. Thank you. Mi gbọ́rọ̀ kọ̀. A ní kó bọ́nú mọ́tò kí n gbé ẹ kúrò bí. Come on now, ṣe bínú ọgbà yìí ní gbogbo àjọ wa. Ẹ ṣé, thank you. Okay. Can I have your number? No. Why? Sister, ẹ wá. Ẹ̀yin ni mo. Can you wait? Orúkọ mi ni Baba Jide Balógun. Can I know you, please? No. Come on, why are you so being difficult? Oh, ní nọ́mbà ẹ̀ náà, ọjọ́ kan lèèyàn máa ń múra, you know. Tí Ọlọ́run bá ṣe kọ pé a máa ríra, a tún padà pàdé. You know what? But ṣọ́ọ̀tì rẹ̀ lọ́mọ, mo jẹ́ kí sáré gbé mọ́tò ìkó, ṣùgbọ́n ṣọ́ọ̀tì rẹ̀ lọ́ máa lọ, mo mọ́. Sorry, brother, sorry. Come on, shut up! Shut up! Come on, shut up! Èso máa sọ pé kí gbé pọ́ńkì ọkọ̀ ọ̀rọ̀ náà. Kí ló mí?
Bí ìbá mo fọmọdé lẹ́sìn. Ó ga ọ́. Ọmọ ilé sá lọ ṣá. Okay. Àyànmọ́ ló ń gọ̀ ọ́, kádàrá ló ń gọ̀ ọ́. Ìfẹ́ dúró rógójú ọjọ́, òjò múra ó fẹ́ràn. Ìfẹ́ ò tóbi ẹ̀. Ọ̀rọ̀ obìnrin tó tọ́ bó ṣe ń pọn yẹn náà. Máa wo láì mi, tí bá ti fa wèrè yo, tí mo mú wèrè yo. Mo ṣe láì mi lọ́gbọ̀ọ́rọ̀ ayé, ọ̀gbẹ́ ni mo lè gbóbìnrin sórí. Bá ṣe máa jókòó lélẹ̀ ọ̀rẹ́. Ṣé bá ṣe máa jókòó lélẹ̀ ìnìyẹn èèyàn táwọn wá bá àwọn ọmọ ibi tó wà ìwọ́gun ọmọ ibi tá fẹ́ wá sí àwọn jókòó wèrè kalẹ̀ ṣé lè bá ti tó máa rà mí fún mi o. Hey, how are you? How are you doing? Kí ló ń ṣe ń bí báyìí? Jẹ́ kí n gbé ẹ débi tó ń lọ náà. Okay. Can I have your number? No. Can I know you? Tí Ọlọ́run bá ṣe kọ pé a máa ríra, a tún padà pàdé. Brother, ẹ káàsán. Ṣé o all right? Kí lẹ fẹ́ bá ọ rà? Mi ò ra nǹkan. Mo ń béèrè yàn ni. Ẹ ń béèrè? Mo ń béèrè yàn. Ó ní lédì kan tó máa ń kọjá ládùúgbò yìí. Kò rí ìga púpọ̀. Ó rí rùmùrùmù, ó dúdú. You know, she's beautiful. Ó fine. Ó kúrú. Bẹ́ẹ̀ ni. Ẹ̀ẹ́dẹ̀ mọ orúkọ ẹ̀. Ṣẹ̀rí bóra mo ní parọ́ fún mi orúkọ ẹ̀ gbọ́gbọ́ ní problem. Mi ò rántí orúkọ ẹ̀. Ó ṣe pé bí àmọ́ mọ orúkọ ẹ̀ o. Bọ̀ mi ò rántí because kò rántí orúkọ ẹ̀. Bọ̀ mo mọ̀ kó máa ń kọjá dáadáa ládùúgbò. Ẹ má bínú. Ṣé ìfẹ́ sọ pé bóyá ẹwà òkè ni o? Bóyá àkótó dẹ̀ ń ṣẹlẹ̀ Nàìjíríà ń sìn ní ìjẹ́kẹ́ lè ló fà náà. Because báwo ṣe máa wá èèyàn
Tẹ́ẹ̀dẹ̀ mo orúkọ ẹ̀ ẹ ló kúrú ó kúrú ó ga. Ẹ gbọ́dọ̀ mo kí náà ni ó kúrú ó ga ẹ má rí ẹ má wáyàn tó wá kúrú káàkiri. Agora. Ẹ ti rántí àbí? Ẹ ṣé jàre, ẹ ṣé gan-an. Ẹ ṣé. Ẹni ó kú báyìí. Ó máa gbà mí, ó máa ń lo wig náà, but ó fine, ó dúdú. Kò mi rò pé pé méjì ládùúgbò irú ọmọ yẹn. Torí ẹ̀ mo ṣe fíìmù bóyá kẹ́ lè mọ̀. Okay. All right. Afaimo beni kasheun Igbitenu mo ki o ko weyin Oyo ajabo ko weyin wo Ìfẹ́ la fi dálé ayé ìfẹ́ l'Ọlọ́run fi sáàrin wa Aṣẹ̀dá ló mọ bí àndé tá ti sinmi àmọ́ kádàrá dúró olúgọ wàyànmọ́ òṣèyà ọ̀rọ̀ ìfẹ́ bójú ọjọ́ ó bójú ọjọ́ kò yẹ nìkan ọ̀rọ̀ ìfẹ́ ni àyànmọ́ lúgọ kádàrá lúgọ kò yẹ nìkan ó bójú ọjọ́ òjò múra ó fẹ́ràn ìfẹ́ òun tóbi ẹ̀sà kò má sá kò dúró kò má yẹsẹ̀ ó yẹsẹ̀ àfàìmọ̀ bẹ́ẹ̀ ni ká ṣe ó. Bẹ́ẹ̀dá ò bá mọ bí tó ń lọ ó yẹ kó mọ bí ó padà sí. Ó ta kókó kò máa yẹ nìkan ìfẹ́ náà ni. Ọ̀rọ̀ ìfẹ́ tí ń bẹ láàrin wa àwa ló yẹ ohun tá ò lè fi ra wá sílẹ̀ o. A ò lè fi ra wá sílẹ̀ o. Àyànmọ́ lúgọ kádàrá lúgọ ìfẹ́ lúgọ ó bójú ọjọ́ màmá ní òjò múra ó fẹ́ràn ìfẹ́ òun tóbi ẹ̀sà kò sá ó dúró kò má yẹsẹ̀ ó àfàìmọ̀ bẹ́ẹ̀ ni ká ṣe yẹ nìkan ẹ wá wo bí ó já sí o. Ọ̀rọ̀ yìí kò yẹ kó jẹ́ báyìí o. Àánú máa ṣe mí o ní tèmi o. Àánú máa ṣe mí o. Kò yẹ kó rí báyìí o. Ẹ wo ìgbẹ̀yìn fẹ́ o. Àyànmọ́ lúgọ. Ever since mo sì ń fi ọkàn mi ṣàdúrà wípé kí Elédùmarè ó jẹ́ kí n tún fi ojú mi méjèèjì torí ẹlẹ́gùn sí. Jíde, níjọ́ tí mo ti pàdé ẹ̀ lọ́kàn tèmi náà ti fẹ́ tì í. Ọkàn mi kún fún fọ́ ilé àtàrí. Èmi náà mọ̀ wípé awẹ́lẹ́wà tí mo fi ojú mi bà lọ́jọ́ rẹ̀ tí ò sọ̀rọ̀ pa rẹ̀ fún mi. Ó tún sọ bí mo ṣe lè rí òun, ó tún sọ fún mi. Dájúdájú ló gbọ́dọ̀ jẹ́ ti mi.
Ó mọ nǹkan. Jíde. Yeah. Nǹkan tí mi gan fa mi mọ̀ ni pé tí nǹkan bá máa wà láàrin mi àti ẹ̀ dandan àwa méjèèjì báyìí a sì máa fojú kanra wa. Ó ga o. Àgbẹ́kẹ̀lé yìí máa lágbára gòkè. Jíde. Àgbẹ́kẹ̀lé kọ́ ìgbàgbọ́ mi ni. Are you serious? I just pay gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ni. Ìgbàgbọ́ àbí kí ló pè? Ìgbàgbọ́. Wo ọ̀rẹ́ mi, owó tèmi ni mo fẹ́ yá èyí o. Sórí bọ̀bọ̀ Jídé tó ń wò yẹn. Bọ̀bọ̀ yìí mi ò, in fact, ó jẹ́gún jẹ́gún ní bọ̀bọ̀ yẹn o. Ṣó mọ̀ tí mò ń sọ ṣá. Bọ̀bọ̀ yìí á jẹ́ débi pé wàá kú egungun, á wá sọ ẹ́ dànù bí ọbẹ̀ tí ò ní yọ. Ìrètí, ṣé pé Jídé ti pẹnu ìfẹ́ sí ẹ rí? Dúró ná, ṣé ìwọ ò rí lọ́jọ́ yẹn ni? Ó rí bóyá ṣe sí mi ni? Ó rí ni? Ó tẹ̀ tún sọ pàápàá, ó ní kó ti pẹnu sọ́wọ́n méjì tó mọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ni. Jídé, ṣé gbogbo nǹkan tí Jídé ń sọ fún mi àṣírí pátápátá ni? Wo Eniola, ó ṣe pé gbogbo tí mò ń sọ fún ẹ yìí kò ṣe pé bí àwọn fi ń bà ẹnu jẹ́ o. Àmọ́ èmi kàn ń sọ tèmi gẹ́gẹ́ bí ọ̀rẹ́ pé bọ̀bọ̀ yẹn kò ń ṣèyàn. Ìrètí, inú mi ò bàjẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ pé nǹkan tó ń ṣe kò dára. Àmọ́ àkàrà wọn má dojú ọ̀rẹ́ ẹ̀, ṣojú tí wọ́n ní kó jẹ ni. Àti wípé Ìrètí, wọ́n náà mọ̀ ìyá méjì ò gbọ́dọ̀ kó ojú ẹ̀ bọ̀. Jídé, ẹsẹ̀ kan láṣẹ tẹ̀bodò tó ní ń fà tó dẹ̀ pé méjèèjì báyìí la fẹ́ ti bọ̀ ní odò. Pàápàá fẹ́ sọdọ̀ ọ̀dọ̀ wọn ni. Gbogbo àwọn àṣàmọ̀ ẹ̀ yìí kò yé mi mọ́. Kí ni tó fẹ́ ṣe gangan? Kí ló fẹ́ ṣe? Ìrètí, àṣìṣe mẹ́yẹ bọ́ lápò ni. Mo yá kúrò àfojú mi báyìí, máa fi kan Jídé. Mo yá gbé yangan, má dá padà fún ní yangan. Ló bá tán. Bá jẹ́ yẹn, ẹ̀dá ń bá yẹn. A ò tí ì tẹsẹ̀ kan bodò. Níbi tí ìyá Mọ́gbọ́dún tó ti ń lògùn ẹ̀, ṣé mo pé ibẹ̀ ni wọ́n ti wá bá wọn wípé Ìrètí tó ṣẹ̀ṣẹ̀ kúrò lọ́dọ̀ wọn Kí ló ṣe? àwọn ọdẹ níbi tí wọ́n ti ń dẹ́ko ṣàdédé ni wọ́n yìnbọn bá Ìrètí. Ó dẹ̀ ní kó máa lọ. Ṣé kò kú ṣá? Ẹni tá a bá wù fún ó yẹ kó gbọ́. Tá a bá sọ̀rọ̀ fún yàn ó yẹ kó gbà. Òun ló fi sọ pé ìgbọràn sọ̀jẹ̀ bọ̀ rírú. Èèyàn kan wà lẹ́nu náà. Àlélẹ́ tó ń disturb me now. Them coming. What can I do for you? Jide mo bẹ̀rẹ̀. Jide láti bọ̀. Ọ̀rẹ́ ni mi. Kí lẹ fẹ́ rí fún? Mo ti pe àgbẹ̀ kò lọ ni mo ṣe ní kí wọ́n wò. Jide ò sí nílé. Tó bá jẹ́ sọ pé ní ọlábì rẹ̀. Ká máa bá tàn wá lọ. Ṣùgbọ́n ta ni ẹ? Wo bóyá ó dàbí pé kan lára àwọn ọ̀rẹ́bìnrin ẹ̀gbọ́n ẹ̀ Jídé. Ó bá dẹ̀ wá ti jẹ́ kó wọlé. Kí ló fẹ́ wá ṣe? Wá ti jẹ́ kó wọlé ìgbà tí ó ti bá Jídé lé ó dẹ̀ máa jókòó lé Jídé. So kó pàkúta sọ̀rọ̀ wà bí wọ́n mú gbádùn tàn yẹn jọ. Jẹ́ kí n wá sọ fún ẹ.
lóòótọ́ ni ìbọn ba ìrètí ṣùgbọ́n ìrètí ò kú. Oh my God! ìrètí ò kú. Fi mí lẹ́jọ́ ó dẹ̀ fi mí sí suspense tó tó yẹn. Ọlọ́run fún láǹfààní lẹ́ǹkan sí. Olúwa ṣe o. Èyí tí mò ń sọ fún ẹ ó yẹ kó gbọ́ báyìí. Eniola, ó lè jọ nítorí Ọlọ́run tí ẹ gbọ́ tẹnu mi. Ṣórí mo lè fi dá ẹ lójú pé. Pé kí ni Jídé? Mi ò fẹ́ gbọ́ kankan lẹ́nu rárá. Jáde kúrò nínú yàrá mi. Wá kọ́ ajá bí oṣù lẹ́sẹ̀ yìí. Eniola, mi ò sọ pé mi ò ní jáde o. Better. Màá jáde nínú ilé, but mo fẹ́ kó jọ nítorí Ọlọ́run. Gbà mí láyè kí n sọ ti tẹnu mi. Àbí wá ṣàjẹ́ kí n rú tẹnu mi náà. Wí tèmi dèmi ò lè dàbí ọlọ́rọ̀. What else again, Jídé? Tó bá sọ pé gbogbo nǹkan tí lè ti sọ pátápátá ń pe irọ́ ni. Àwọn obìnrin ká bá nínú ilé yín kọ́. Ṣé arábìnrin tó wà nínú ilé mi ló sọ? Títí, ọ̀rẹ́bìnrin ọ̀rẹ́ mi ni. Ọ̀rẹ́bìnrin ọ̀rẹ́ mi ni. Oh! Ọ̀rẹ́bìnrin ọ̀rẹ́ ẹ̀ ní gbogbo bá nínú ilé ẹ̀. Jídé, mi ò fẹ́ wàhálà. Ìrìnàjò tájọ kó sí èmi ò fẹ́ bẹ́ẹ̀ mú pọ̀ rárá mọ́. Ṣorí tọrọ ìbárò ẹ lójú. Èmi àti lè jọ máa lọ sí ilé mi ìsìn. Bí arábìnrin ṣe jẹ́, wàá lè mọ̀ fúnra ẹ̀. Mi ò lè parọ́ fún ẹ. Jídé, níbo ni láti jọ ọjọ́ ìtí mi ò rí ẹ? O ò dágbére fún mi, o ò dẹ̀ sọ bí kọ́kọ́ pé bí báyìí ló lọ. So you want me to believe that, Jídé? Bí màmá ẹ kó sọ́wọ́ ní jìbìtì, ìwọ ló ní láti lọ yanjú ẹ̀. What about your father? Bàbá mi ti kú ọjọ́ ti pẹ́. Jídé, àwọn nǹkan tí mo mọ̀ nípa ilé kò sọ wọn kan fún mi tẹ́lẹ̀. Báwo ló fẹ́ kí n gbàgbọ́ gbogbo nǹkan tó ń sọ fún mi? Eniola, mo lè parọ́ fún ẹ. Mo lè parọ́ fún ẹ. Tí máa parọ́ fún ẹ kí ni nǹkan tí mo fẹ́ gbà mí bẹ́ẹ̀. I can't lie to you. Jídé, mo ti kú nínú ọkàn mi wípé mo ò fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí. Jídé, ó máa lọ. Pinnu látọkùnrin pé o fẹ́ bá mi ṣe kọ̀ọ̀kan mọ́. Bẹ́ẹ̀ni. Fẹ́ báyé mi jẹ́ nìyẹn. Ọlọ́run fẹ́ pa mí ni. Ó fẹ́ bírèkì mi ni. Níbo mo fẹ́ lọ? Mo fẹ́ lọ tó bá fẹ́ mi mọ́. Ta ló fẹ́ kí n fẹ́? Ọmọ kí mo ò lé ọ̀kọ̀ọ̀kan nínú ayé mi yàtọ̀ sí wọ̀. Ó wá sọ fún mi pé o fẹ́ mọ̀. Kúkú jẹ́ kí n kú síbí báyìí, kúkú sí mi síbí báyìí gbáyìí. Jídé, inú ilé mi lélẹ̀. Dídí wọ́n máa lọ. Eniola, kí ni tó ń ṣe báyìí náà? Ó lè jọ torí Ọlọ́run. Eniola, sí, èmi àti ẹ kò sí nǹkan kan tó lè yà wá. Nǹkan kan tí ẹ lè yà wá ni ìpínyà ò lè sí láàrin mi àti ẹ. Jídé, ìpínyà ti wà láàrin wa. Ṣé kí mi fẹ́ obìnrin tó kù láàyè? Kò lè ráyè bá wọn rìnrìn àjò tó wà lẹ̀. Torí èmi o, mi ò bá wọn ṣeré ṣì gidi. Torí kọ́ mi ò sódò lọ wẹ̀. Jídé, mi ò fẹ́ wàhálà. Wọ́n máa lọ. Eniola, jọ̀ọ́. Eniola, jọ̀ọ́, kò síbi kankan tí mo fẹ́ lọ má bá yín jẹ́. Kò lè jìn rárá lọ́kàn mi lọ́dẹ̀dẹ̀ rẹ̀ ń gbé. Ilé rẹ̀ kò lè jìn rárá o. Lọ́kàn mi ṣóun lọ́dẹ̀dẹ̀ rẹ̀ ń gbé. Bákàbàrò kún bọ́rọ̀ sá. Afabo fele bute, kò sóhun tó yà mí yà ẹ́.
That was my first. Really? Wow. Why did you use this perfume? Because I know you're coming. So. Okay. Ó dá mo lè máa bí. Ṣé lè rí mi mú ni kọ́. You're not going to kill me. I love you so much. Ó wù mí láti yan ìgbà tó lóyin ládùn bí ìgbà àtijọ́. Tífẹ́ wá dàbí ohun tó ń tàn fún mi lójoojúmọ́. Ìgbà tífẹ́ wá dàbí afẹ́fẹ́ tí mo fi ń mí. Jide náà ti lọ síbẹ̀ rẹ̀. Àbí Jide náà? Yeah, really? Yeah, I've been there. That's good. It's like a second home for me. For you? When you visit to UK? Been to Oxford. Oxford, Yeah, been to Manchester. Yeah, I've been to Wolverhampton. Gbogbo àwọn eré àyẹn náà jẹ́ sí nígbà tí mò ń kàwé UK. Yes. Wà sọ fún mọ́mí ẹ kó ṣe kíá pẹ̀lú oúnjẹ tó ń sè náà. Àbí iṣẹ́ ọkọ ẹ̀ ò ní jẹun ní? It's alright. Ṣùgbọ́n ní kó ṣe kíá àṣà lè dá wọn lọ́wọ́ ló kó má jẹun. Ṣòrí gbogbo nǹkan tí bàbá ìdánwò UK. Lèmi ní kitchen bí o wá ṣe ó ti ń pẹ́ náà Jídé ti lọ ṣe ìgbọ́rọ̀ ṣe ẹ̀gbọ́n mo ní máa jẹ oúnjẹ náà ní mo fẹ́ sáà oúnjẹ mo fẹ́ sáà máa fún àwọn èèyàn kò gbé pé fún àwọn èèyàn pẹ̀lú gíláàsì kan. Kò ṣe fẹ́nu sọ bẹ́ẹ̀ kì í ṣe ọ̀rọ̀ tá a lè ṣe ọ́ sìn bóyá tá a bá jẹun tán tó bá kú èmi ẹ̀ wá tó máa sọ nǹkan tí mo dánwò. Èmi wá ọ̀rọ̀ kan kì í ṣáda. Meanwhile, yes, I'm here. Tó bá ṣe é ṣe fún mi láti yan ìpín kan padà, ó wù mí láti yan ìgbà tí ayọ̀ kún inú mi tó dàbí pé káyé má wá sópin mọ́ láéláé. Eniola, I must confess to you, your parents are so exceptional. Really? Yeah, they are. Exceptional? Yeah. They are wonderful. Especially your dad. That man is so generous. You know, he was talking to me like a friend, like somebody that he has known for so long. This is my first time of coming to this house. He actually come down to my level and, you know, at the chemistry was strong. I'm not gonna lie to you. That's my father for you. I love him so much. What about your mom? Ayọ̀fẹ́, gẹ́gẹ́ bó ṣe máa ń pè. How is she? She's doing fine. Daddy ńkọ́? Daddy wà. Kí ló ṣẹlẹ̀? Àwọn náà ló mú wa. Wọ́n sọ fún mi pé bóyá kí n travel lọ sí UK. Bóyá tí ìpínyà bá wà láàrin wa. Gbogbo nǹkan tó ń ṣe wáyé, a lè tètè sọ ní kíákíá. That's true. Time heals wounds, truly. Ogun tó lágbára ni. Ogun tó lágbára ni. Ṣùgbọ́n kí ló dé tó yẹ pé gbogbo èèyàn ní ìpínyà wa ló mú ṣinṣin lọ́kàn wọn? Bẹ́ẹ̀ni, gbogbo èèyàn ni. Èmi ò kọ́kọ́ ti màmá ẹ̀ ni o. Eniola. Kí ni ìtumọ̀ nǹkan tó sọ sí? Jídé, ṣé o bí àwọn gbàgbé ọjọ́ tó mú mi wá sínú ilé yẹn?
Ìjọ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ wá sínú ilé yín bíbá. Ọ̀gá mo gbàgbé. Eniola, it is normal, okay? It is normal. Look at this finger. It is not equal. Tó bá rò wípé bóyá bí àwọn parents ẹ ṣe rí, ló ṣe máa rí àwọn parents ibòmí. Kò lè jọra wọn torí wípé Ọlọ́run dá wa bákan náà. And it's not as if my mom is not nice. She's really? A very nice woman. You know that yourself. And I pray, in short, check her. My bag will be me going lower. Okay. So what she's trying to do, she's just trying to be protective. Oh. Yes. Ó ṣe máa rí. Ó lè rí. Wá dáadáa wà ń bẹ̀. Wọ́n fi ṣọ́ọ̀tù wà lẹ́gbẹ̀ẹ́ fíríjì yẹn. Ibẹ̀ ló wà. Àti pé mọ́ọ̀gì yẹn ti fọ́ náà. Mọ́ọ̀gì yẹn ti fọ́. Ó fọ́. Dẹ̀ wá lọ bá mi rà mí wà lọ́jà. Mami, ṣé fẹ́ lò ó sìn ní ẹ̀ nílò ẹ̀ sìn yìí? Kí ni nǹkan tó kàn ẹ́ ń bẹ̀? Kò sí èyí tó kàn ẹ́ nípa bóyá mo fẹ́ lò ó sìn àbí mi fẹ́ lò ó sìn. Ìwọ náà mọ̀ pé favourite mug mi nìyẹn. Òǹdẹ ni máa fi mọ̀gì láràárọ̀. Now, mo lè lo mug mi anytime tó bá wù mí so. Please, young man, get up and go buy me another one. Mami, ọ̀sán làwa yóò ṣe mọ̀. Mi ti gbọ́ wọn tẹ̀ sọ, màá lọ bá yẹn rà tó bá ti yá. Wá lọ bá mi rà wá ń sìn. Jide, nonsense. So, I should leave you here alone, right? Ẹ pẹ̀lẹ́ o, ọkọ ìyàwó alábẹ́jọ́ná. Ṣé a máa gé jẹ kó tó dé ni? Come here. Do you want me to get you something? You'll be fine. Yeah. I love you. Eniola àbí? Eniola. Good. Maya, ṣé o mind tí n bá bi ẹ́ láwọn questions kan? Okay, ma. Good. Jọ̀ọ́ sísí mi sọ fún mi, báwo ló ṣe ń ṣe ìtọ́jú ara ẹ? I mean, how do you take care of yourself? Báwo ló ṣe gẹ́gẹ́ bí obìnrin, báwo ló ṣe ń tọ́jú ara ẹ? Ìbéèrè yẹn ò yé mi mà. Kí ni ò yé ẹ ń bẹ̀? Kí ni ò yé ẹ nínú pé báwo ló ṣe ń tọ́jú ara ẹ àsobìnrin? Bí ká ṣètọ́jú ilé, ká fọṣọ mọ́ ní tónítóní, ká ṣètọ́jú ara, kò yé mi mà. Ó dàbẹ̀ okay. Ó dàbẹ̀ pé o understand nǹkan tí mo ń bẹ̀. Jẹ́ kí n simplify ẹ̀ fún ẹ. Irú àrùn wo gangan ló ń nurse? I mean, irú àrùn wo ló wà lára ẹ tó ń manage? O understand? Bóyá bí genetic disorder, àwọn genetical diseases yẹn, o understand? Bí pé àwọn hereditary ailments. O ṣe mọ̀ pé láti ìran kìíní wá sórí ìran kẹwàá bí pé kí bóyá nílé àwọn ẹlòmíì ikọ́ fèé ni. Kò dẹ̀ ń ṣẹjọ́ wọn. Àwọn ẹlòmíì asthma ni, àwọn ẹlòmíì wọ́n máa ń ó lè jẹ́ leukemia, ọmọ àwọn deadly diseases yẹn tó ń try láti manage because I mean gbogbo viruses tó ń lọ ní ọkàn fly all around and má bínú pé mò ń bí ẹ lélẹ̀ ṣorí Jídé tó ń wò yẹn ọmọ kan ṣoṣo bíi 12 ní lọ́wọ́ mi kò ní níwájú kò ní lẹ́yìn ojú kan ẹ̀pà ojú kan èrè. So mi ìfẹ́ kó bọ́ sọ́wọ́ obìnrin kóbìnrin ó ti yẹ bẹ́ẹ̀ yẹn and with all these viruses just flying in the air, you understand what I'm saying?
nǹkan tí mo rẹ̀ dà. Ó jàre. Nǹkan tí mo rán ẹ kó lọ rà wá dà. Eniola náà, ṣe bí ìyá tí ẹni mo jọ fílẹ̀ sí ìgbà kó tó di pé mo lọ síbi tẹ̀ràn mi. Kí ló ṣe o? Mọ́mì nígbà tí mo fọmọ́lẹ̀ tí mi tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ké. Ó tún ké náà jẹ́ ní kó ké ní ó dẹ̀ sọ pé òun lọ òun ti lọ. Mọ́mì kí lẹ ṣe? Èmi ò rí pókè o, èmi kàn rí kó dágbére fún mi. Màá ní kí lẹ ṣe fún mọ́mì? Kí ni nǹkan tẹ ṣe fún? Ju ẹgbẹ́ owó ẹ̀ sílẹ̀ kó tó bí mi. Ṣo fẹ́ nà mí fún ni? Tó bá ń ké ṣé mi jẹ́ crèche handler ni tẹ́mi màmá rẹ̀ lẹ́kún. O ṣe sáré tẹ̀lé. Eniola! Kò lọ bí nǹkan tó wà. Ẹnu màmí. Ṣé o sọ fún ẹ pé mo bẹ̀rù ni? Àbírú nọ́ọ̀sẹ̀nsì wo nìyẹn? Ó máa sunkún bí egbèrè àbòsí náà. Àyànmọ́ ló ń gọ̀ ọ́, kádàrá ló ń gọ̀ ọ́. Ìfẹ́ dúró ó bójú ọjọ́, òjò múra ó fẹ́ràn ó. Ìfẹ́ ò tóbi ẹ̀ sá, ó dúró kó máa yẹ ẹsẹ̀ o. Àfàìmọ̀ bẹ́ẹ̀ ni ká ṣe o. Ṣé o rí pé nǹkan tó ń sìn tí ń jẹ́ náà ni? Kí ló ń ṣọmọdé ìgbà ẹ̀? Irú fóònù ẹ̀ ti rí. Miss Goss. Kí ló dé? Eniola? Eni? Mo wọ kitchen oúnjẹ tó ń sè náà lè ní gbọ́n lè fi rú mi mo wọ kitchen mo rí oúnjẹ tí ń jóná wò síbẹ̀ Jídé ló ti mo bá 52 miss calls síbẹ̀ òun náà ló tún pè tí mo fi mú fóònù abẹ́ Eniola ṣé Jídé ṣe é ni bá mi sọ̀rọ̀ náà gba fóònù kó bá sọ̀rọ̀. Kó bá sọ̀rọ̀. Ó ló tún pè yìí. Hello Jídé. Bẹ̀lẹ́ máa dà ṣàlàáfíà rẹ̀. Ohun ẹ̀ ló gbọ́ tó ń sunkún yẹn kí ló ṣe fún? Òun àti mọ́mí ẹ̀ ni. Kò ṣàlàyé kankan fún mi. Ọ̀dà máa rẹ̀ jẹ́ kí mi bá sọ̀rọ̀
Ṣòtúgbọ́ máa get back sí ẹ. A ní kó fọkàn ẹ balẹ̀. Èmi á get back sí ẹ. We ṣe my dear. All right. Eniola. Kí ló ṣẹlẹ̀? Ayọ̀mọ́ ló ń kọ́ o, kádàrá ló ń kọ́ o. Nǹkan tí mo fẹ́ sọ kò jù bẹ́ẹ̀ yẹn lọ mà. Ẹ jẹ́ ká yọ̀ǹda àwọn ọmọ yìí kó máa béèrè ìfẹ́ wọn lọ. Ẹ wo ṣẹ́rí àwa nífẹ̀ẹ́ Jídé bẹ́ẹ̀ ṣé wo yẹn o. A dẹ̀ ti ṣetán láti gbárùkù tìfẹ́ wọn. Mọ́mì wa, ẹ jẹ́ kí n bẹ̀ yín. Tọ́mọdé kí rárá mà Rárá ẹ jẹ́ kí n bẹ̀ yín. Ẹ jókòó. Mo ti ṣẹ̀yìn, mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi bẹ̀ Eniola pàápàá. Kẹ́ bá mi bẹ̀ gan-an. Ẹ bá mi bẹ̀. Mọ́mì wa, Eniola ò tó bẹ́ẹ̀ láti bínú sí yín. Kí ló fẹ́ sọ pé òun jẹ yó? Ìyá wa, ó lè jù bẹ́ẹ̀ lọ. Ṣé rí nígbà tí ẹ bá lú ètì ọ̀rọ̀ tí ń sọ sọ́mọ yín? Ìgbà tó lọ tán èmi náà wá wo wípé kí la gbé kílẹ̀ jù. Ọ̀rọ̀ tí ń sọ sọ́mọ yìí ti pọ̀ jù. In fact, reaction nú ẹ̀ mo wá rí i pé no, ọ̀rọ̀ tí sọ ẹ ti pọ̀ jù. Kẹ́dẹ̀ máa wò kò ń ṣẹ́jú èmi náà. Ìtara abiyamọ ni ara abiyamọ ló ta ní. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, ẹ bá mi bẹ̀ Eniola gan-an ọkọ mi. Kí ló fẹ́ sọ pé mo jẹ yín? Eniola tẹ̀ ń wò yìí ọmọ yín ni. Ṣẹ́rí tẹ́ bá dẹ̀ wá mọ ìwẹ̀ Eniola tán, tẹ́ bá fi àyè gbà kó súnmọ́ yín, ọmọ tó máa fẹ́ràn ni o. Ó ga o. Ṣùgbọ́n òbíbírú tí ìṣọ̀wọ́ mà. Ẹ wá bá mi nítorí tọmọ yín. Mọ́mì wa, ṣé tóbi bá ti gbẹ̀rí ọmọ jẹ́? Kò síbi tóbi ò lè tẹ̀lé irú ọmọ bẹ́ẹ̀ dé. Mo gbẹ̀rí ọmọ mi jẹ́ ni mo ṣe ní kó ní ìṣòlọ́hún tí mo ṣe tẹ̀lé wá sọ́dọ̀ yín. Ọlọ́run á dẹ̀ wò wọ́n fún wa. Àní mo sáré wọn. Má bínú ọkọ mi ṣùgbọ́n má bínú o. Má bínú. Ṣó ti yẹ? Torí kinní kan ló ń jẹ́ kéèyàn búgbẹ̀rú. Ẹrú kan ló mú ni búgbẹ̀rú. Gbogbo ẹ̀yin sísí tẹ dídé yá mi má parẹ́ wa gbolẹ̀. Gbogbo ẹ̀yin sísí tẹ wà ń tà ń sìn yín. Ìyẹn yóò dẹ̀ mọ̀ pé ó pọ̀ lọ́wọ́ tèmi. Kádàrá ló ń kọ́ ìfẹ́ ló ń Jíjẹ bàbá Jídé. Ìyàwó ẹ̀ di méjì. Rẹ̀bí èmi ò ní kó má kọ́kọ́ dá ọkọ ẹ lóhùn o, ṣùgbọ́n lẹ́yìn èmi ló máa kọ́kọ́ dá lóhùn. Súnsẹ́gbẹ̀ wọ́n bí ọkọ mi máa bọ̀ wá jókòó. Má bínú sí mi mọ́. Ṣé ó dáa kọ́ mo máa bínú sí yẹ? Irú ẹ̀ ò dẹ̀ gbọ́dọ̀ gbọmọ ṣe lọ́wọ́ mi mọ́ títí láíláí. Èmi kíní tí ń jókòó yìí mo promise ẹ̀. Ó kárí ọkọ. Ìgbà tí ìyá àtọ̀mọ́ tó dẹ̀ tó ojú ara wọn, kí ló kù bá yẹ sí kọ́ńdà tí? Ìgbà tó ń lò ní àbúṣe tí mo ṣe é. Ẹ ṣe gan-an, mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ẹ́ kan. Mi ì ní fẹ́ kí ó pẹ́ rárá. Kí ìyá àtọmọ tàbí màmá gbé pọ̀. Ọmọ yìí ló wà. Ẹ̀fọ́ ṣé kí màmá wò kó yín lọ sí i? Irọ́ ṣe mọ̀ pé eku tó bá ti lóko lẹ̀ kò ti rí àárẹ̀ sísá mọ́. Tó bá ti yá ó ti yá náà ni mo fẹ́ ká ṣe ní kíákíá gbà. Ìwà tí ń ṣe pa fẹ́ fọmọ tọrọ. Nígbà tí ó ṣe ìyàwó sàárà ẹ jẹ́ ká ṣe gbogbo kò kárí tó yẹ ká ṣe náà. Ẹ ṣe gan-an mo dúpẹ́. Dàdí, ṣé
ṣé bí ẹ ti ẹ̀ bèrè lọ́wọ́ àwọn ní nǹkan bí a ṣe fẹ́ ṣe nǹkan wa àbí. ẹ̀jọ̀ sà ṣé ilẹ̀ fẹ́ náwó oúnjẹ náà ó sì jẹ́ kí mọ́mì yìí kọ́ kí mọ́mì sọ̀rọ̀. ẹ wọ àwọn oníǹkan àwọn oníǹkan nìyẹn wọ́n bí ṣẹ́mi kan ni mo bí ẹ èmi gangan ló ní nǹkan. bóyá ló tiẹ̀ mọ̀ pé ilé ìyàwó náà ti náwó jù torí àwa la fẹ́ fọmọ lọ́kọ. all right then I give up. Báyọ̀dé mo fẹ́ kí nǹkan kan yẹ ẹ lẹ́nu téèyàn bá wà láyé tí ò bá múnú rò kò kí ń dà mo ṣe wà yín sìn mo mọ̀ pé sẹ̀ ló yẹ kí n fi rìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà láyé ìtọ́ ti wípé wọ́n máa ń da ojú bò lẹ́ni ojú ló máa fi ń rìn wọn ò ní fẹsẹ̀ rìn kò ṣe pé mi náà mọ̀ ṣe o bóyá kí n sọ wípé torí pé ìyá mi jẹ́ àgbàlagbà ó dẹ̀ jẹ́ ọ̀mọ̀wé ó fi gbogbo nǹkan kẹ́ mi ó fi gbogbo nǹkan yé mi àbí kí n sọ pé torí pé mi nìkan ní lọ́wọ́ ẹ̀ òye ayé yé mi gan torí ẹ̀ ni mo máa ṣe ń ṣe jẹ́jẹ́ nígbà mi Báyọ̀dé you need to be calm o ní láti máa ṣe sùúrù kò kí n ṣe gbogbo nǹkan tó bá ṣe wá bẹ́ẹ̀ ló ṣe máa handle ẹ̀ no a máa yan máa ń fọgbọ́n ṣe ni. sórí kan tó tún yé mi bọ́ a ò lè rí bákan náà ìwé mi àti ẹ kò lè jọra wọn nǹkan tí mo lè gbà ò lè gbà nǹkan tí mo lè gbà èmi náà ò lè gbà. rárá bínú mi ti dé kó o ṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ yìí tí bá ti ń try láti bá ẹ sọ̀rọ̀ yìí the same thing tó máa ń sọ náà nìyẹn the same thing. òótọ́ ni. ṣé máa dé dúró tí wọ́n máa ṣe bí àmì àmọ́ àwọn ọmọ nǹkan tí mo sọ nìyẹn mọ́mì. Báyọ̀dé ìwọ wà ní. ó sọ fún mi pọ̀ ń bọ̀ tẹ́lẹ̀. dáàdì náà rán mi sí wọ́n ní àwọn pinnu bá yín lọ pé ẹ̀yà àti wọ́n dìjọ sọ̀rọ̀ kan tí àwọn òjò fi pa pé lọ́jọ́ yìí. sórí dáàdì yẹn bùrọ̀dá mi yẹn ọlọ́run ló máa jẹ́ kẹ́mi wọ́n gùn jù báyìí lọ torí gbogbo nǹkan tí ò tó nǹkan náà máa ń kó láyà wọ́n rán mi iṣẹ́ mi dẹ̀ sọ fún wọn pé mo ò tí ì gbọ́ nǹkan kan látọ̀dọ̀ guy yẹn meanwhile I'm on it bọ̀bọ́ yẹn dẹ̀ ní kí n fún un till the end of the day tóun bá ti get ẹ̀ òun á sọ fún mi ṣé bígbà tí bá lé sí iṣẹ́ má pè wọ́n. ẹ mọ bó ṣe máa ṣe náà wọn wá ti. ó wà lára wọn torí ẹ̀ ti ṣe ṣàdúrà tí mo ṣe ṣáájú yẹn you know tó bá rántí wọn aláwọn pè mí fóònù mi ò lọ àbí kíní kan mo rí gbogbo miss call wọn lánàá mo mọ̀ ignore ẹ̀ ni ilé jẹ́ kó wá yọlé ayé lẹ́mìí mi ọmọ ọdún mélòó ni mí ọkọ ìyàwó sure rúùtù abọ́kọ̀kú tó bá di gbogbo ẹ̀ wọ́n ń sìn níjọ́ tó bá máa wọ̀ sára báwo ló ṣe máa jẹ́ lójú. Sure ó wà lára ní ṣé wọ́n ti jẹun wọ́n mo ti ti ń jẹ́ lẹ́kì tó jáde má bọ́ pé ìyàwó ẹ wá ṣàbò wa lóúnjẹ o. Oh, thank you so much. For what? Alábòsí. For everything. Ó wà lára ẹ̀. Eniola yìí dáadáa rẹ̀ ní ìpàdé lọ. Báyọ̀dé ọmọ tí mo jọ pàdé ìwọ pẹ̀lú ẹ̀ supermarket ṣé tòótọ́ ni àbí lẹ́rọ̀. mọ́mí àṣírí lọ́wọ́. èèyàn mélòó ló ń wò. nǹkan tí mo ṣe bá sọ. bọ́ọ̀ búrẹ́dà rèé. ó sì ń wò káàkiri. ẹ ní gbégun eléegun. alámọ̀. nǹkan tí mo ṣe ń bá sọ nìyẹn. ọmọ yẹn ó ti di bí ẹ̀mẹ́ta tí mo rí pẹ̀lú ẹ̀ tàbí. yá lọmọlé wọn. mọ́mí tó bẹ́ẹ̀ tá máa lọ́mọlé wọn máa jẹ́ kẹ́mi. kí ló dé ẹgbẹ́ kọ́ wọn ló ti mú ni. rárá mọ́. abẹ́gbẹ́ platinum. mú mi ní kàmá jẹun. ṣé rọ́ọ̀sì ẹ̀ ni. ẹ rò pé mi ò dá sí. gẹ́gẹ́ máa ti ṣe gẹ́gẹ́ tẹ̀bí tààrà ti fọwọ́ sí gẹ́gẹ́ máa ti ṣe gẹ́gẹ́ ayọ̀ wa máa ti kún wo tẹ̀bí tààrà ti fọwọ́ sí
ká máa jó ká máa yọ̀ máa ní ìgbéyàwó tí sún mọ́lẹ̀ ó ní tèmi. ló fi dá mi dúró kò serious. Ọkọ mi ṣàlàáfíà ni pẹ̀lẹ́ bàbá mi mọ́mí ẹ̀ ń kọ́ Olúwa ṣeun àlàáfíà mo wà èmi àti ìyàwó ẹ fẹ́ sáré dọ́jà mo fẹ́ ra a few things mo fẹ́ stock ilé kí n jẹ́ kí Eniola lọ Eniola tẹ́ pé gbogbo nǹkan tó bá wù tó bá jẹ́ ó máa kọ́kọ́ kó owó bàbá ẹ̀ lọ sí supermarket àbí store change tó bá náà kù ló máa kó lọ sọ́jà fún mi irọ́ jẹ́ ń lọ ra nǹkan mi fún ara mi báyìí ó ṣe bàbá mi all right dear hold on fún okay. Hello? Okay, I'll get some later. Alright. Oh yeah, move. Okay, ma. Akupale Monosa. Okay, Pastor. I believe by the grace of God, everything will be successful. Amen. And then, we church anything, can you? Gio gan asọ̀rọ̀ wọ́n ti ẹ̀ sọ fún mi pé àwọn ti ń prepare gan pé in fact àwọn set up committee lórí wedding ọmọ mi ní ṣé ó tó yẹn ni wọ́n ní ó jù bẹ́ẹ̀ lọ sí èso ti jẹ́ ọmọ mi ní it's okay thank you. That is Gio for you, sir. Very nice. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a máa ní the genotype resort. Mo mọ genotype ọmọ mi yes ni òjìyàn ò ní ìdìbò ayẹyẹ máa ń jiyàn. Sí bẹ́ẹ̀ bá ṣe mọ̀ náà sá a ṣe máa need resort yẹn like from state hospital federal hospital because a máa include the student certificate on that day. Okay, no problem. I'll make sure that is ready. Àdéhùn fún church. Ìyẹn ò ṣe problem fún wa. Ẹ ṣáà bá wa gbàdúrà kọ́lọ̀ mọ́jọ́rò kó má sí problem jọ wedding ó tán. By His grace, there won't be any problem. Since it is your daughter's wedding, so church not only wedding, so you have to support. Let me ask you so go on to phone. They will be yes, really church is ready for her. Báwo ni? Ti Jide lele. Oh my God, oh my God, oh my God. It's sad. Huh? Ah, sure. Oh, no, 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 no. Jẹ́ kí n sọ. Bí táwọn lọ iná ni. You can see. Wọ́n lè ní nǹkan kan tàbí méjì tó máa ṣe wá láǹfààní bí tá ń lọ. Sure. Eniola mi ní parọ́ fún ẹ. Ṣé orí ọ̀rẹ́ mi àti ẹyí ìbànújẹ́ ọkàn ló máa ń jẹ́ fún mi. Gbogbo ìgbà tí n bá jí láàárọ̀ tí n bá fẹ́ sùn lálẹ́ ìbẹ̀lẹ̀ mi máa ń ó máa ń kàn mí lóminú ó máa ń dá mi láàmú gidigidi gan. Àmọ́ kí la fẹ́ ṣe fórí? A máa fagbéjẹ́ fórí ni àbí? These people are talking about our future.
bàbá ti torí ìfẹ́ inú ta lọ fi bọ́jú ọ̀la wa jẹ ìyẹn ló máa burú jù àti wípé ọ̀kẹ́rẹ́ wa ti gorí rẹ̀ kí olóde kó ṣàmójúkọ ni. Jídé, èmi nígbàgbọ́ pé tó bá pẹ́ tí òun ti ń da obì á yàn ń jọ̀bọ̀. Irú ti wá ṣá. Jídé, lówe báyìí là ń lùlù àgídìgbò ọlọ́gbọ́n ló ń jò olùmọ̀ràn ló ń lò àti pé mo mójú tó yẹ kí n jó sí mi ò lè jó ni. ṣùgbọ́n léwu púpọ̀ èmi ò bá gbà yín níyànjú pé kẹ́ ẹ má ṣe. Ìmọ̀ òògùn òyìnbó ti fi hàn wá wípé kò sí ọgbọ́n kankan tí a lè dá sí kí àwọn nǹkan tá a fẹ́ kó má ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má bínú dókítà, àwọn nǹkan tá a fẹ́. Dókítà, àwọn nǹkan tá a fẹ́ bíi ti bá ọ. Àwọn nǹkan tá a fẹ́ yìí ó ṣeé ṣe lára àwọn ọmọ tá a bá bí. Ó ṣeé ṣe kíkan wọn kó ní àìsàn àbí kíkejì kó ní àìsàn àbí kí gbogbo wọn ní àìsàn kó jẹ́ pé kí wọ́n máa fè ní kú fọ̀ládìde. Dókítà, ṣé kò sí ọgbọ́n kankan tẹ́lẹ̀ bá mi dá sí i? Àbí tíyàwó mi bá wà nínú ilé kó tó di wípé ó bí ọmọ ẹ̀ sáyé, ṣé ẹ lè kàn kẹ́kọ̀ọ́ try láti mọ orí ẹ̀jẹ̀ tó ń gbé bọ̀ wá sílẹ̀ ayé so that ẹ lè ti bá wa treat ẹ̀ by the time tí wọ́n máa fi délé ayé gbogbo nǹkan tẹ́ kà sílẹ̀ fún mi kò ní lè ọkọ̀ sí. Lóòótọ́ ni ìmọ̀ ìjìnlẹ̀ ti jẹ́ kó ṣeé ṣe ká ṣe àyẹ̀wò ká mọ irú ẹ̀jẹ̀ tí ọmọ bá ní tó pé oṣù 3 ṣùgbọ́n èmi ò bá gbà yín níyànjú wípé kẹ́ ẹ má fẹ́ra. Dókítà, ṣé pé kò sí nǹkan kan tó lè ṣe ju pé káwọn méjèèjì má fẹ́ra wọn lọ? Nǹkan mẹ́ta kan tí mo tún rò pé ẹ lè ṣe òun ni pé tẹ́ bá lè jọ sọ̀rọ̀ kẹ́ ẹ má bímọ. Ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹ lè tún lè adopt ọmọ. Ẹlẹ́ẹ̀kẹta òun ni pé tẹ́ bá tún lè ṣe IVF ṣùgbọ́n owó IVF fún gara àti wípé 50-50 ni. A lè ṣe láàkọ́kọ́ kó má gbà, a lè ṣe lẹ́lẹ́kejì kó má gbà, a lè ṣe lẹ́ẹ̀kẹta kó má gbà. Tó bá wá yá iná ìrọ̀ náà àwọn ọ̀fun pátápátá. Sorry doctor, ilé tẹ́bi sọ ilẹ̀. Nǹkan tí mo ti rí ni nígbà tí àwọn méjèèjì tí wọ́n takú pé dandan àfi kí wọ́n fẹ́ra wọn. Wọ́n bí alákọ̀ọ́kọ́ aláìsàn ni. Wọ́n bí kejì aláìsàn, wọ́n bí kẹta aláìsàn. Gbẹ̀yìngbẹ́yìn gbogbo àwọn ọmọ yìí wọ́n kú lójú àwọn tó ní wọn. Wọ́n fi ara wọn sílẹ̀ nígbà tó yá ni ṣùgbọ́n wọ́n ti fi àsìkò owó àkókò wọn ṣòfò látàrí wípé wọ́n ti gbà pé kò sí ohun tó kọjá ìfẹ́. Ṣé wá rí pé kò yẹ kẹ́yìn náà tún wá wà nínú ipò báyìí? Kọ́kọ́rọ́ kan ló bẹ yín ajá jẹ́ o. Kọ́kọ́rọ́ kan tó bẹ yín ajá jẹ́. So kí wàá ní òun suggest? Nǹkan tó sọ ni wípé kí ni àti ẹni máa fẹ́ra wá sílẹ̀. The best solution fún wa nísìnyí ni aside that gbogbo ọmọ fẹ̀yìn kú fọ́lá dìde la máa bí jọ tábàlà fẹ́ fọ́ ọ̀sẹ̀. Lẹ́dàá ni ń bẹ̀. And I feel like wípé ṣé dandan ni kí ni àti ẹni máa bímọ? Dandan ni. Tó bá jẹ́ yẹn ni dandan ni. Ṣebí ìwọ nìkan lèmi bí, ìwọ náà máa bímọ fún mi.
ìwọ tí ẹ máa bímọ tá a pọ̀ ni kò ń ṣe ẹyọ kan ni ìwọ máa bí so máa ń ronú pé ṣé dandan ni kẹ́ bímọ dandan ni o dandan ni nígbà tí ò ń ṣe pé nǹkan kan ṣe ẹ́ tí nǹkan ò ṣe ọmọkùnrin yẹn dandan ni ẹ máa bímọ other options ní kẹ́ wá o. Okay, mommy, ẹ mọ̀ nǹkan tí mo wá rẹ̀ sẹ́. You know I love Eniola so much. I know. Mo wò bóyá kí adopt ọmọ tàbí ká ṣe IVF. nítorí ọmọ tẹ fẹ́ adopt yìí ṣé ẹ mọ genetic problem tó ní. ṣé ẹ mọ irú oríṣiríṣi nǹkan tó wà ní gene yẹn ọmọ tẹ fẹ́ adopt. ọkọ mi. You are a fine boy, very handsome human being. That is what you are. Tó bá jẹ́ pé ìwọ náà mọ̀ ìwé mímọ́ sọ pé adùn ṣe bí nǹkan tó lọ́hùn lọ́wọ́ sí àṣòro ṣe bí nǹkan tó lọ́hùn ò fẹ́. Tó bá jẹ́ Ọlọ́run tó dá wa ó rí epo nífẹ̀ẹ́ ọmọ yẹn náà. Ọmọ náà fúnra rẹ̀ dẹ̀ mọ̀ pé ó nífẹ̀ẹ́ wọn. Àwọn òbí ẹ̀ mọ̀ pé ó nífẹ̀ẹ́. For situation tó wà nílẹ̀ yìí sìn bí ìgbà téèyàn fẹ́ fi náà sórí òrùlé sùn ni. Jẹ́ kó máa lọ́n lọ tiẹ̀ Ọlọ́run á yàn fún Ọlọ́run á bá mi yàn fún ìwọ náà. Kálẹ̀ mi ti wá mọ̀ láti bẹ̀rẹ̀ pé ẹ̀sìn ni èmi ò bá máa encourage friendship ní. Àbí nǹkan tí mo ń sọ yẹn ò yẹ because èmi mọ̀ pé ẹ̀sìn ni wọ́n. Ká ní mo mọ̀ pé ẹ̀sìn lọmọbìnrin yẹn ni mi ò ní jẹ́ kẹ́ wọnú ara yín tó yẹn dèpòdépò pé àti wá fira yín sílẹ̀ ń sìn àfẹ́dógún dọdẹ. Oh, I love Eniola so much. I know you love her. Don't you love me? I love you, Mom. Eniola. Eni. Ṣòro má jẹ́ agbó kan kò ti ṣẹlẹ̀ láyé mi. Ọlọ́run ló mọ gbogbo, òun ló tẹ̀ ń ṣe gbogbo. Òun ló mọ bó ti ṣe ṣẹ̀dá gbogbo, ó dẹ̀ wà lákòóso gbogbo. Nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni, I won't stand between you and your happiness. Wọ́n ti confirm pé yes ní Jide no yes. And I still repeat it, I will not come between you and your happiness. Whatever your decision is, I'll stand by you. It's one. Bóyá ọba tí ẹ̀gbọ́n yọ ọ̀rọ̀ yìí láti lẹ̀. Bóyá kò tẹ̀ yẹ kọ́nà wa ló jára rárá. Bóyá ọ̀rọ̀ ọ̀fà ìfẹ́ yìí ti lágbára jù tí kò ní jánu. Bóyá òun gbogbo pàápàá ti mọ gbogbo ìdálóró yìí lára. Bóyá ìfẹ́ tá a ti fi gbẹ́kẹ̀lé wá sí. Bóyá tí ń fàsìkò ara wa ṣòfò gan pàápàá. Tó àṣẹ sí òṣùwọ̀n o. Ọ̀rọ̀ ìmàmà wa tójú sú ni.
bẹ́ẹ̀ ni ìfẹ́ ò ṣe dá dúró. Ẹ̀gbọ́n kiri kan ṣe, ẹ̀gbọ́n kiri kan ṣe, ẹ̀gbọ́n kiri kan ṣe. Princess, kí ló ń ṣe ẹ́ náà? Ṣé torí ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ náà ló ṣe ń wẹkùn tó ń wẹkùn báyìí? Mo bẹ́ẹ̀ sọ lánàá, mo bẹ́ẹ̀ sọ lẹ́ẹ̀kan, mo tún bẹ́ẹ̀ dé sàlẹ̀ nsìn, mo tún bẹ́ẹ̀ tún sunkún. Why? Ṣé o rò pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ o rò pé kò dùn èmi àti màmá ẹ̀ ni? Ó dùn wá náà. Ó dùn wá bẹ́ẹ̀ kí la fẹ́ ṣe? Gbogbo wa la mọ implication kí AS kó fẹ́ AS. Bẹ́ẹ̀ náà fẹ́ kí nǹkan tí ò dá ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. Kì í ṣe pé ó wù wá náà. Gbogbo wa la mọ̀ pé o love boy yẹn, of course, o náà dẹ̀ love ẹ. It would have been a perfect marriage. But ìgbà tí òun dẹ̀ lọ jẹ́ AS tí òun náà jẹ́ AS ńkọ́? Oh my God, it's okay now, it's okay. Oh God. You know what? You know what I'm going to do? Màá jẹ́ kó lọ bá àbúrò ẹ̀ ní UK. Wà lọ dúró sọ́dọ̀ ẹ̀ for some time. Mo mọ̀ pé tó bá máa fi wà ń bẹ̀ fún ìgbà díẹ̀, gbogbo ohun tá à ń sọ yìí máa kúrò lára ẹ̀. You know? Time heals wounds. Gbogbo ẹ̀ máa kúrò lára ẹ̀. Ṣùgbọ́n, it's so, oh my God. Àló ti tó náà. Kò sí yá mi. The day has come for us to say the thing we vow not to say to ourselves. It might be next year, it might be 2 years' time, it might be 3 years, you know. I can't say. You know, I'm ashamed by. Whatever life throws to me. Wọ́n ti wá ọmọbìnrin kan tó fine, tó rẹwà, tó dáa jù mí lọ láti fẹ́. Ṣé mo lè fẹ́ obìnrin mi ṣá? Can I ever love another woman? Ṣùgbọ́n ìwọ náà ò ní máa wò. Ìwọ náà wá ti rọ́kùnrin mi tí o máa fẹ́ fi ṣe adé orí. Jídé, ṣòro bí ọkùnrin kan lè dàbí ẹ̀ báyìí ṣá. Irú ọ̀nà ni ò sí. Irú èèyàn pọ̀ jaburata. Can you give me a hug? Can you give me a kiss? Hello? Tomorrow is 7:45.
Kí flight mi tó move. Oh man. Time ṣe wà mú bọ̀. Well, time has gone, man. Of course. Let me be going, Jide. No, come on. What are you trying to do? Oh, no. Eniola, you need to start going. You need to start going. Remember what you promised me? Do you remember? Come on, Mr. Ìwọ náà ló sọ fún mi wípé ọkùnrin tó bá máa ṣe adé orí ẹ̀ ló máa gba ìbálẹ̀ ẹ̀. That was then. Má gbàgbé wípé ẹlẹ́dàá ẹ̀ ló bá ṣe àdéhùn yìí. Má ti torí mi èèyàn lásán break àdéhùn tó wà láàrin wa àti ẹlẹ́dàá. Come on! Ah! Ìfẹ́ dúró ó bójú ọjọ́, òjò múra ó fẹ́ràn ó. Ìfẹ́ ò tóbi ẹ̀sà, ó dúró kò máa yẹsẹ̀ ó. Afaimo bẹ́ẹ̀ ni ká ṣe ó. Hello? Yeah. Can you now say goodbye now? Say it first. You say that first. Come on, say it first. Hello? 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 What's going on? Ọ̀rọ̀ ìfẹ́ ayé yìí o, aṣẹ̀dá ló mọ bí àǹdé tá ti sinmi, àmọ́ kádàrá dúró olúgọ wàyànmọ́ ò ṣe yà o. Ọ̀rọ̀ ìfẹ́ bójú ọjọ́, ó bójú ọjọ́ kò lẹ́nìkan o. Ọ̀rọ̀ ìfẹ́ ni àyànmọ́ lúgọ, kádàrá lúgọ, ìfẹ́ lúgọ, òjò múra ọ̀fẹ́, ìfẹ́ ò tóbi ẹ̀sà, kò má sá, kò dúró kò má yẹ. Olúwa. Yẹsẹ̀ Afaimo bẹ́ẹ̀ ni ká ṣe o. Bẹ́ẹ̀dá ò bá mọ bí tó ń lọ, ó yẹ kó mọ bí ó padà sí. Ó ta kókó kò máa yẹ nìkan, ìfẹ́ náà ni. Ọ̀rọ̀ ìfẹ́ tí ń bẹ láàrin wa, àwa ló yẹ ohun tá ò lè fi ra wá sílẹ̀ o. A ò lè fi ra wá sílẹ̀ o. Kádàrá lúgọ, ìfẹ́ lúgọ, ó bójú ọjọ́. Eniola.
Eniola, how come? What have you done to yourself? I'm sorry. Eniola. Jide. Forgive you how who shame me now? Who shame me? Bobby. Oh, look. So much. I don't know my fellow affair. I am here. I know how you're feeling, okay? I can understand. I have seen what you're going through. Oh my God, this is too much. This is too much, Eniola. Listen. Come on, don't say goodbye to me. You don't say goodbye to me, okay? You just don't talk. Oh, you'll be fine. This is not wrong with you, okay? Sorry, eh? This is too much. Eniola. Eniola, come on now. Eniola, answer me. Eniola. These people are dangerous people. You are about to shake their table and they won't like it. It won't fly. I'm so sorry, we did not see you. Please, would you let us take you to the hospital? Very soon, we will see the results. A million Nigerians are living like this without electricity. We say no more darkness. Nigeria is giving people light, yet we do not have light. Not to blackout. They should supply us power. Nigeria has been blessed with huge reserves of natural resources. Who sent you to kill my mother? Do you want me to tell you? I told you, if you don't marry me, you will never marry anyone.
elephants fight. It's the grass that suffers. Èmi mo fi agbára, mo ní owó, mo ní mo dẹ̀ tún lógúngún. Who is this thing? Who is this thing? Kill him for me! I said, kill him. Okay. Àmọ́ bí tó ń lọ ó yẹ kó mọ̀ bí ó padà sí. Ó ta kókó kò máa yẹ nìkan ìfẹ́ náà ni. Ọ̀rọ̀ ìfẹ́ tí ń bẹ láàrin wa àwa ló yẹ ohun tá ò lè fi ra wá sílẹ̀ o. A ò lè fi ra wá sílẹ̀ o. Àyànmọ́ lúgọ kádàrá lúgọ. Kádàrá lúgọ ìfẹ́ lúrọ. Ó bójú ọjọ́ màmá ni. Òjò múra ó fẹ́ rọ. Ó bójú ọjọ́ màmá ni. Ìfẹ́ ò tóbi ẹ̀ sá. Kò sá o. Ó dúró kò bá yẹ tẹ̀ o. Àfàìmọ̀ bẹ́ẹ̀ ni ká ṣe. Ó yẹ nìkan. Ẹ wá wo bí ó já sí o. Ọ̀rọ̀ yìí kò yẹ kó jẹ́ báyìí o. Àánú máa ṣe mí o ní tèmi o. Àánú máa ṣe mí o. Kò yẹ kó rí báyìí o. Ẹ wo ìgbẹ̀yìn fẹ́ o.